Micheal fìbínú lùyàwó ẹ̀ fọ́ lójú torí ìbálòpọ̀. Àhámọ́ àwọn ọlọ́pàá níbi tí wọ́n ti ń ṣèwádìí ìwà ọ̀daràn abẹ́lé lólú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ní baálé ilé ọlọ́mọ mẹ́rin tó ń ṣiṣẹ́ káfíńtà yìí Micheal Àgọ̀sù wà lọ́wọ́lọ́wọ́. Iṣẹ́ káfíńtà kan ló gbé e débẹ̀ o. Ọ̀rọ̀ òun àtìyàwó ẹ̀ Kafilat Salami tó bí àwọn ọmọ òun fún un ni. Ọkùnrin náà ló ti dàṣà ìyàwó òun láti máa pàdímọ́ fóun ní àsìkò tó yẹ káwọn ṣeré ìfẹ́. Ó ní iṣẹ́ àṣelàágùn lòun máa ń ṣe lálaalẹ́ kóun tó lè bọ́ túrọ́sà tóbìnrin náà máa ń wọ̀ sùn lórí bẹ́ẹ̀dì. Kò jọ ẹ̀bẹ̀ kò jọ agídí ni kó tó lè gbà fóun lẹ́ẹ̀kan. Ìgbà tọ́rọ̀ náà sì tojú sóun nìjà bẹ̀rẹ̀, èyí tó mú kóun fìbínú lù ú bí ẹni luṣọ òfì, èyí tó sọ ọ́ dèrò àhámọ́ báyìí. Àdúgbò Escobar nílùú Ògìjò lágbègbè Ìjẹ̀bú nípìnlẹ̀ Ògùn nìṣẹ̀lẹ̀ yìí ti wáyé. Àwọn aládùúgbò kan tí ìjà tọkọtaya náà ṣojú wọn ni wọ́n mẹ́jọ lọ tọlọ́pàá ní ẹ̀ka iléeṣẹ́ wọn tó wà lógìjò lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ 20 oṣù kẹrin yìí. Wọ́n ní káwọn ọlọ́pàá wá wo baálé ilé tó fẹ́ gbẹ̀mí ìyàwó ọ̀hún ń làwọn ọlọ́pàá bá tẹ̀lé wọn lọ. Nínú ẹjọ́ tí Micheal rò ní tẹ̀sán, ó ní ìyàwó òun ló múnú bí òun torí bó tilẹ̀ jẹ́ pé àwọn ti bímọ mẹ́rin, òun ò nífẹ̀ẹ́ sí kí ọkọ jíyàwó ẹ̀ pẹ́pẹ́ lóru lásìkò tó yẹ káwọn jọ gbádùn ara wọn, kíyàwó náà sì takú bí oníwèé ilé kó máa fi ìbálòpọ̀ du òun ò sì mọ̀dí tó fi rí bẹ́ẹ̀ torí kì í ṣe bẹ́ẹ̀ láàárọ̀ ọjọ́ nígbà táwọn fi fẹ́ra. Ó ní níbi tọ́rọ̀ náà lédè níṣe níyàwó òun máa ń wọ túrọ́sà sùn, nígbà míì aṣọ bíi 3 ló máa wọ̀ bí ẹni ń lọ sójú ogun, bẹ́ẹ̀ nítorí kóun má lè ráàyè bá a láṣepọ̀ ni. Ó sì mọ̀ pé òun ò lè fọ̀rọ̀ ìbásùn ṣeré torí nǹkan tó máa ń dùn òun jù nìyẹn ní tòun. Micheal ní nígbà míì ó lè ní kóun sanwó tàbí kó fi dandan béèrè owó lọ́wọ́ òun kó tó gbà fóun. Tóun bá sì ti ṣe ẹ̀kan péré níṣe ni yóò takú mọ́ òun lọ́wọ́. Ẹ̀ẹ̀kan òun pàápàá òun kì í gbádùn ẹ̀. Ìyàwó náà ṣàlàyé bọ́rọ̀ ṣe jẹ́. Ó ní irọ́ lọkọ òun ń pa o. Ó níṣe ni bàbá àwọn ọmọ òun máa ń lu òun bí ẹ̀gúsí ní gbogbo ìgbà. Ó níṣe ló fẹ́ gbẹ̀mí òun. Ó lọ́mọ bíbí ìlú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ lòun. Ó sì ti lé lọ́dún 14 tóun ti fẹ́ Micheal yìí. Ọmọ 4 làwọn bí lóòótọ́, àmọ́ ìgbéyàwó náà kò máyọ̀ wá. Àlùpàmọ́kù ló máa ń fi tòun ṣe látọdún yìí wá. Ó ló lu òun toyúntoyún nígbà tóun lóyún àkọ́bí àwọn. Kafilat ní láti aago 11 àárọ̀ ní ìṣẹ̀lẹ̀ tí òní yìí ti bẹ̀rẹ̀. Mò ń fọṣọ lọ́wọ́ ni nígbà tọkọ mi dé láti ibi iṣẹ́ ẹ̀ tó bẹ̀rẹ̀ sí lérí pé òun máa fẹ́rẹ̀ lù mí pa lónìí. Kí n tó mọ ohun tó ń ṣẹlẹ̀ níṣe ló fi pákó àti irin kan lù mí. Pákó náà sì bà mí lójú, ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí jáde lójú àti lára mi. Síbẹ̀ bí mo ṣe ń lọgun kò yéé lù mí. Kò fẹ́ mi níṣu lọ́kà o, kò sì sanwó kankan lórí mi o. Lóòótọ́ la ti fẹ́ra láti ọdún 14 tá a sì bímọ 4, àmọ́ ìyá àgbà wa nìkan ló mọ̀ sí i. Àwọn òbí mi ò fọwọ́ sí i, bàbá mi sì ti kú. Iṣẹ́ káfíńtà lọ́kọ mi ń ṣe ní Mushin lẹ́kọ̀ọ́, àmọ́ níṣe ló ń fìyà jẹ mí gẹ́gẹ́ bó ṣe wí. Àwọn ọlọ́pàá ní ìwádìí ṣì ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ yìí. Wọ́n ní lẹ́yìn ìwádìí ni wọn yóò fojú Micheal balẹ̀-ẹjọ́. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.